Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín. Orúkọ mi ni Ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ní ọ̀la òde yìí ni gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káàkiri gbogbo àgbáláyé ni yóò ṣe ayẹyẹ ìrántí ìjọba ara wa democracy, tí yóò sì tún máa rán wa létí ètò ìdìbò ti ọdún 1993, èyí tí olóyè Moshood Abiola jáwé olúborí, tí ìṣèjọba ti ológun àkókò náà sì fi sùúrù àti ìgboyà wọ́gi lé ètò ìdìbò náà, àti pé ọ̀la tí ó jẹ́ ọjọ́ 12 oṣù kẹfà June 12 ni yóò pé ọdún 32 years tí ètò ìdìbò náà wáyé. Ìròyìn náà ló tún pe àkíyèsí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí ibi tí ètò ìdìbò náà ṣe wáyé, nípa gbogbo bí àwọn ènìyàn lágbàáyé àti orílẹ̀-èdè wa ni ó rí wípé ó lọ ní ìrọwọ́rọsẹ̀ tí kò sì ní kọ́ọ̀kan nínú, èyí tí wọ́n sì tún rí wípé ó dára jùlọ nínú gbogbo ètò ìdìbò tí ó ti ń wáyé lórílẹ̀-èdè yìí. Gbogbo akitiyan àti ìgbìyànjú àwọn ènìyàn láti rí wípé a ṣe àmúlò ètò ìdìbò náà, kí gbogbo èròǹgbà àti àlá gbogbo oníkálukú jákèjádò orílẹ̀-èdè kó má ṣe já sásán, kí ó sì tún má ṣe di aláìwá sí ìmúṣẹ. Ní ó ti di asán nítorí wípé ojoojúmọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ń ka ọjọ́, tí ọkàn àwọn ènìyàn ọmọ orílẹ̀-èdè yìí náà sì ń lọ sílẹ̀ nígbà gbogbo. Àwọn àfojúsùn tí olóyè MKO Abiola ní nípa bí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí yóò ṣe juwọ́ sí òṣì àti àìní, èyí tí ó ń bá wa fínra, náà ló ti já sí pàbó, tí gbogbo ìrètí wa lórílẹ̀-èdè yìí tún wọlẹ̀ ní kété tí olùdíje fún ipò ààrẹ náà di olóògbé. Ìròyìn náà tún ṣàlàyé síwájú sí i wípé olóògbé MKO Abiola kò nìkan dá ètò ìdìbò náà ṣe, bí kò ṣe pẹ̀lú àwọn olóṣèlú jàǹkàn-jàǹkàn, àwọn ajàfúnẹ̀tọ́ ọmọnìyàn, àwọn ènìyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí ìjọba tiwantiwa àti ìlọsíwájú ohun ìyípadà sí rere fún orílẹ̀-èdè Nàìjíríà. Àṣeyọrí ètò ìdìbò ti ọdún 1993 náà dá lórí wípé mílíọ̀nù 14 million àwọn ènìyàn ni wọ́n dìbò ní gbogbo orílẹ̀-èdè yìí, tí olùdíje fún ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP olóyè MKO Abiola sì kó ìbò 8.4 million, tí olùdíje fún ẹgbẹ́ òṣèlú alátakò NRC Bashiru Tofa náà kó ìbò mílíọ̀nù 5.9 million votes. Ìṣẹ̀lẹ̀ fífagilé ìbò náà ló jẹ́ kí àwọn ènìyàn sọ pé àwọn abẹnugan nínú ètò òṣèlú ni wọ́n ṣe sùtá fún olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú SDP náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Tribune online. Ẹgbẹ́ apẹ̀tùsí-aáwọ̀ ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP, èyí tí ààrẹ àná ti ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ aṣòfin Bukola Saraki jẹ́ olórí rẹ̀, ni wọ́n lọ ṣe àbẹ̀wò sí gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ní ilé ìjọba tí ó wà ní Agodi. Ó ti di ìgbà kejì tí àwọn ìgbìmọ̀ apẹ̀tùsí-aáwọ̀ yìí yóò lọ kàn sí gómìnà náà láti ìgbà tí aṣòfin Saraki ti gba iṣẹ́ náà. Ríboríbo ni ẹgbẹ́ òṣèlú alátakò yìí wà ní ọjọ́ Ìṣẹ́gun nígbà tí wọ́n lọ ṣe ìpàdé ní ìlú Àbújá, tí mínísítà ti ìlú Àbújá náà Nyesom Wike sì gbà wọ́n lálejò. Wàhálà mìíràn tún bẹ́ sílẹ̀ níbi ìpàdé tí wọ́n ṣe náà lórí bí wọn yóò ṣe yanjú ọ̀rọ̀ ẹni tí àwọn yóò fà kalẹ̀ láti díje fún oríṣiríṣi ipò nínú ètò ìdìbò ti ọdún 2027. Àwọn olórí nínú ẹgbẹ́ náà sọ èròǹgbà tiwọn wípé bóyá kí àwọn lo ọ̀nà fífi ẹ̀mí ẹlẹ́kùnjẹkùn mú ènìyàn kan láti apá gúúsù orílẹ̀-èdè fún olùdíje fún ipò ààrẹ, ṣùgbọ́n tí mínísítà ti ìlú Àbújá àti gómìnà tí wọ́n pè ní G5, èyí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ kí ètò ìdìbò ààrẹ ti ọdún 2022 tó wáyé, ni wọ́n tutọ́ sókè fi ojú gbà wípé bí wọ́n bá fẹ́ kí àlàáfíà kí ó jọba nínú ẹgbẹ́ òṣèlú àwọn yìí, ṣe ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ìlànà òfin tí ó sọ wípé ẹni tí ó bá kàn
ni kí wọ́n gbé ipò ààrẹ náà fún, kì í wá ṣe wípé kí wọ́n dúró lórí pé àwọn fẹ́ máa fi ẹ̀mí ẹlẹ́kùnjẹkùn zoni yan ẹnìkọ̀ọ̀kan. Gómìnà àná fún ìpínlẹ̀ Rivers láti ọdún 2015 títí di ọdún 2023 náà wá fi ẹ̀sùn kan akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP wípé ṣe ni ó tún ń yan àwọn ènìyàn kọ̀ọ̀kan sẹ́gbẹ̀ẹ́ fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú àwọn yìí, èyí tí kò bójúmu tí kò sì dára. Lánàá òde yìí ni ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ Bayelsa wá gbóríyìn fún Wike àti àwọn gómìnà tí wọ́n pe ara wọn ní G5 lórí bí wọ́n ṣe dúró lórí ìpinnu wọn tí wọn kò sì gba ìwà ọ̀tẹ̀ tí àwọn alákòóso nínú ẹgbẹ́ náà hù, èyí tí yóò ṣe àkóbá fún ẹgbẹ́ òṣèlú náà. Ìròyìn kan tún wá ṣe àfihàn ìdí tí Sàràkí ṣe lọ ṣe ìbẹ̀wò sí gómìnà Mákindé wípé gbogbo àwọn rògbòdìyàn lọ́tùn-ún-lósì tí ó ń yọjú jáde nígbà gbogbo yìí náà wà lára ohun tí ó yẹ kí àwọn bójútó kí àwọn sì yanjú rẹ̀ kí àwọn bá lè múra sílẹ̀ fún ìpàdé àpapọ̀ gbogbogbò tí ó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Kano nínú oṣù karùn-ún August, tí ìpàdé àwọn ìgbìmọ̀ alákòóso náà yóò wáyé ní ìparí oṣù yìí. Lẹ́yìn náà ni ìpàdé National Executive Committee (NEC). Nítorí ìdí èyí ni àwọn ṣe gbọ́dọ̀ rí wípé àlàáfíà jọba láàrin gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò náà kí gbogbo àwọn sì so ara wọn papọ̀ di ọ̀kan. Ìròyìn náà tún wá tẹ̀síwájú wípé gẹ́gẹ́ bí gbogbo ènìyàn ṣe mọ̀ wípé gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ náà jẹ́ ẹnìkan pàtàkì kan nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọn kò gbọdọ̀ kan iyán rẹ̀ kéré rárá, ní aṣòfin Sàràkí ṣe lọ ṣàbẹ̀wò sí ní ìpínlẹ̀ rẹ̀ tí ó sì fi ìdí ìpàdé tí ó bá ṣe múlẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ Facebook wípé òun dúpẹ́ bí ó ṣe wáyé láti bá òun sọ̀rọ̀ papọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ọjọ́ náà papọ̀ pẹ̀lú ayẹyẹ ọjọ́ ìbí ìyàwó rẹ̀. Ó tún wá fi ọ̀rọ̀ ìkíni rẹ̀ ránṣẹ́ sí aya gómìnà náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn The Nation. Agbẹnusọ àti olùpolongo fún Àtíkù lórí ètò ìdìbò ààrẹ ti ọdún 2023 ni ó ti sọ gbangba níta wáyé ayé wípé òun kò ní dàrú lẹ́ẹ̀mejì títí òun yóò fi kó kàngárá òun lọ sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) tí àwọn adarí àti olórí nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party bá sì ń dúró lórí ìwà búburú tí wọ́n ń hù láti ba ẹgbẹ́ òṣèlú náà jẹ́ pátápátá. Ọ̀rọ̀ rẹ̀ yìí jẹyọ síta nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó wáyé lórí ẹ̀rọ móhùnmáwòrán ti iléeṣẹ́ TVC ní ọjọ́ Ìṣẹ́gun. Nínú ọ̀rọ̀ náà ló ti ṣàlàyé wípé nítorí ààrẹ àná Muhammadu Buhari àti ààrẹ Tinubu ni òun yóò ṣe bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú APC nítorí òun rí wọn gẹ́gẹ́ bí olórí àti adarí tí wọ́n mọ ohun tí wọ́n ń ṣe tí wọ́n sì tún dúró re nínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà. Ó tún wá pè wọ́n ní òpómúléró nínú ẹgbẹ́ òṣèlú náà tí wọn kò sì ronú rárá bí ẹgbẹ́ òṣèlú náà yóò ṣe di ìgbàgbé. Àwọn olórí méjèèjì náà wọn kì í ṣe igi dẹ́yẹ-fò tàbí kí wọ́n máa fò kiri bí ẹyẹ láti ẹgbẹ́ òṣèlú kan sí òmíràn. Láti ọdún 1998 tí wọ́n ti wà nínú ẹgbẹ́ òṣèlú APC náà ni wọ́n ti fi gbogbo ayé wọn sin ẹgbẹ́ òṣèlú náà. Ṣóhùnmí tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé òun kò ní déédé lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC bí òun kò bá kọ́kọ́ tọ ọ̀rẹ́ òun lọ, ẹni tí ó jẹ́ akọ̀wé àpapọ̀ fún òde National Public Secretary ti ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ Felix Morka láti kọ́kọ́ lóye ìlànà òfin ẹgbẹ́ APC dáradára kí ó tó di wípé òun gbé ìgbésẹ̀ kankan. Ó tún wá bu ẹnu àtẹ́ lu ẹgbẹ́ ìṣọ̀kan alátakò Coalition Movement èyí tí Àtíkù jẹ́ adarí rẹ̀ wípé gbogbo ìgbésẹ̀ ẹgbẹ́ náà ló ń run òun nínú tí òun sì tún ń takò bí ó tilẹ̀ jẹ́ wípé òun ti wà nínú ẹgbẹ́ òṣèlú PDP fún ọdún 27 years. Síbẹ̀ gbogbo èrò àti ọ̀rọ̀ tí àwọn adarí náà ń sọ kò lè ṣe ẹgbẹ́ òṣèlú àwọn náà láǹfààní rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Iléeṣẹ́ ológun ti orílẹ̀-èdè yìí ti ṣe àṣeyọrí lórí ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn
ológun kọ̀ọ̀kan tí wọn kò kéré sí 504 604. Àwọn náà ni wọ́n pè ní ológun pàtàkì Special Force nínú ètò ìpele ẹlẹ́ẹ̀kẹjọ 8 ìgbésókè àsíá Flagship Program, nínú èyí tí ìdánilẹ́kọ̀ọ́ náà tún mú àyípadà ọ̀tun bá ìrètí, èròńgbà, ìkókáyà àwọn ènìyàn àti kí ètò ààbò lórílẹ̀-èdè yìí lápapọ̀ túbọ̀ péye tí ó sì tún lè dúró daindin. Ìdánilẹ́kọ̀ọ́ olóṣù mẹ́fà 6 months náà wáyé ní ilé-iṣẹ́ àwọn ológun ní ìlú Katsina ní Nigeria Army Military Training Center, Katsina, ní ìpínlẹ̀ Kaduna. Nínú ìdánilẹ́kọ̀ọ́ náà ni wọ́n ti fi kọ́ wọn tinútẹ̀dọ̀ irinṣẹ́ ìjà ìgbàlódé náà, nítorí wípé wọ́n ṣe irinṣẹ́ náà láti fi kojú gbogbo ìpèníjà, ìṣòro, ìdojúkọ kí ìdojúkọ tí ó lè kojú ètò ààbò níbikíbi lórílẹ̀-èdè yìí. Ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ológun Lieutenant General Olúfẹ́mi Olúyìdé ni ó gbóríyìn fún àwọn akẹ́kọ̀ọ́ ológun náà nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó fi ránṣẹ́, èyí tí General Officer Commanding 1 Division Nigeria Army Major General Muyireso Saraso Dikwas ṣojú fún níbi ayẹyẹ òpin ìdánilẹ́kọ̀ọ́ náà tí ó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun, wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ológun náà ló perégedé tí wọ́n sì yàn kánkán nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ náà. Gbogbo wọn náà ló farabalẹ̀ tí wọ́n sì tún ní ẹ̀mí ìfarajìn ohun ìṣẹ́ra ní gbogbo ìgbà tí wọ́n wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ náà. Ní àfikún, wọ́n tún wá jẹ́rìí wọn wípé wọ́n tún ní ìmọ̀ tó péye lórí bí wọn yóò ṣe lo irinṣẹ́ ìjà ìgbàlódé náà, débi pé wọn kò lè ṣe àṣìlò rẹ̀. Ọ̀gángán ibi tí wọ́n bá fẹ́ lọ kí ó lọ ni yóò lọ. Láìpẹ́ ni àwọn yóò pín gbogbo àwọn akẹ́kọ̀ọ́ náà síbi tí wọn yóò ti lọ máa ṣiṣẹ́ káàkiri orílẹ̀-èdè yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi fún ìròyìn lérèfé mìíràn lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ sì tún subscribe kí ẹ bá lè máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé, mo dúpẹ́, ó dàbọ̀.